ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Ọ̀rọ̀ tí a gbọ́ ó yà wá lẹ́nu. Gbogbo nǹkan tí a gbọ́ lórí ọ̀rọ̀ àǹtí wa Fashion. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ẹlẹ́yẹlé Global Gist tí wọ́n sọ. Ẹ mọ̀ nǹkan tó fi lè mú mi sọ fún yín pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, torí mo gbé information yẹn mo gbé sórí 50-50 torí ó sì ń jẹ́ kàyéfì fún mi. Bọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, tó bá yẹ pé bẹ́ẹ̀ ni lóòótọ́, nǹkan tí kò yẹ kó ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ láàfin. Ẹni lólùfẹ́ mi, mo mọ̀ kí ẹ máa béèrè pé kí lorúkọ olórí tó sọ náà sáàfin. Ẹ mọ olórí Queen Tóbi, wọ́n ní Tóbi Philip, ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀, ó ṣeé ṣe kẹ́ ẹ ti mọ olórí tí mò ń sọ yìí. Tóbi Philip, òun ni wọ́n pe orúkọ ẹ̀, òun lolórí tó sọ náà sáàfin. Ẹ pé iṣẹ́ wò, ẹ bèrè pé báwo ló yẹ ṣẹlẹ̀, ẹ̀yin lólùfẹ́ mi. Ṣebí látàrí Queen Naomi tí wọ́n release, òun ni àwọn ọmọ Ìbàdàn wọ́n ń celebrate, inú wọn ń dùn, ayọ̀ wọn kún. Actually, èmi ò lè sọ wípé ọmọ Ìbàdàn nìkan ló ń celebrate Naomi, gbogbo ìlú òun ló ń celebrate Naomi àti Oríyọmí. Tí ẹ bá gbàgbé, Queen Naomi àti Oríyọmí, ẹni táyé ń fẹ́ ni wọ́n, ìlú mọ̀ọ́ká ni wọ́n, ọ̀kan gbòógì tó yẹ pé àwọn èèyàn mọ̀ òun ni wọ́n. Tá bá yọwọ́ pé ọ̀gá principal iléèwé, àwọn ìyẹn ò ń ṣe ẹni tí àwọn èèyàn mọ̀ dáadáa, but wọ́n lè mọ̀ wọ́n ládùúgbò wọn. But ní gbogbo ilẹ̀ Yorùbá títí dókè òkun diaspora, kò sẹ́ni tí ò ti gbọ́ ìròyìn Queen Naomi àti Oríyọmí. So mi ò lè sọ pé Ìbàdàn nìkan ló ń celebrate wọn. Actually, celebration yìí ni àwọn ọmọ Ilé-Ifẹ̀ rí náà wò pé Naomi ti tàwọn ní ìyàwó ọba àwọn ní Ilé-Ifẹ̀ ni. Wáyé tó bá jẹ́ pé Ìbàdàn nìkan ló wá ń gba glory yẹn, àìrọ́ o, Ìbàdàn nìkan ò lè gba glory yìí o, àwọn náà máa gbànú glory. Kò sí ohun tó fi ń ṣèyàn, kódà gan kí gbogbo ìlú kọ̀ọ̀kan kó máa celebrate wọn. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe láwùjọ. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Bí àwọn Ilé-Ifẹ̀ náà, bí wọ́n ṣe organize nìyẹn láàfin, pé àwọn náà fẹ́ celebrate welcome back Queen Naomi. Ẹ̀dẹ̀mọ̀ in traditional way, òun náà wọ́n ṣe, wọ́n kólù, wọ́n gbé gbogbo ẹ̀, eégún wá, gbogbo ẹ̀ wá, àwọn eégún pọ̀ lóríṣiríṣi. Wọ́n ń jó, wọ́n ń pariwo Naomi, wọ́n ń kí káàbọ̀, wọ́n ń welcome, inú wa dùn. Fàájì ṣá ń lọ láàfin ṣá, àjọyọ̀ ń lọ láàfin, celebration ń lọ láàfin, àwọn eégún pọ̀, oríṣiríṣi àwọn eégún, èyí tó gbéná dání, èyí tó gbómi dání, èyí tó gbé oríṣiríṣi àwọn eégún. Wọ́n ní bí olórí Tóbi ṣe ń bọ̀ nìyẹn, Ọlọ́run ló mọ ibi tó ti ń bọ̀. Bóyá bí tó ti lọ ṣiṣẹ́ burúkú ọwọ́ ẹ̀ náà ni àkú lè sọ. Pé ó dẹ̀ jáde ó lọ pàtó ọwọ́ ẹ̀ kọ́ńtà náà ni àmọ́. Wọ́n ló sà ń bọ̀, wọ́n ní bó ṣe rí èrò láàfin, tó ń jó tó ń yọ̀ tó ń pariwo Queen Naomi. Wọ́n lójú ẹ̀ ti change, ojú ẹ̀ ti kọ́rẹ́ lọ́wọ́. Ó ń bọ̀ pẹ̀lú anger, ó ń bọ̀ pẹ̀lú bínú. Ṣé mọ̀ gẹ́gẹ́ bí ìkan nínú àwọn olórí ní ààfin, mo rò pé ìkan náà àwọn eégún yẹn, ó bá rí Queen Tóbi o, olórí Tóbi, ó bá rí o, ó bá lọ jó pàdé ẹ̀. Ẹ mọ̀, in the hope yìí pé àwọn olórí ẹgbẹ́ tó kù, àwọn náà ti ń celebrate, bó ti ẹ̀ ti lè jẹ́ pé ìcelebrate èké, ìcelebrate tí ó dénú wọn, òun ni wọ́n ń celebrate. Àwọn ẹgbẹ́ náà sáti rí pé àwọn olórí tó kù náà ni wọ́n ń celebrate. Ìkànnì wọn náà ló ń bọ̀ yìí. Bóyá ẹgbẹ́ yẹn kọ̀ pé kí n lọ jó pàdé ẹ̀, kí n lọ yẹ sí. Wọ́n ní ìbínú tó fi ti eégún yìí. Wọ́n ló ti eégún yìí tìkọ́ra, ó tì í. Wọ́n léégún yìí scatter, ó stagger gàgàgàgà. Ó bá lọ kọlu eégún tí ó wà lẹ́yìn ẹ̀. Ìyẹn dẹ̀ gbéná dání. Ẹ lólùfẹ́ mi, ká má fọ̀rọ̀ gùn. Bí eégún ṣe lànà nìyẹn o. Eégún bá gbaná. Ẹ lólùfẹ́ mi, ẹ jọ ṣẹ́rí, ó jọ yẹ̀yẹ̀ kò dé ṣe yẹ̀yẹ̀. Ó jọ fọ́nì kò dé ṣe fọ́nì. Ẹ jọ tó Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí.
ẹ jọ ṣé àwọn information báyìí náà lẹ́ni kí a máa keep a lè keep fún àwọn information báyìí ó yẹ kí gbogbo wa máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà kó ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jọ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe gbogbo ẹ̀yin tẹ́ subscribe mi ò ní yé dúpẹ́ lọ́wọ́ yín èmi tí mo ti gbọ́n dádì mi ló kọ́ mi ó ní tó o bá dúpẹ́ orí àná ó ló fẹ́ gbà mí ni mo fẹ́ gbà mí náà ni òun jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ pẹ̀lú olùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan wọn lẹ́ni tó bá dúpẹ́ orí àná ó fẹ́ mi ìgbà ni mo dẹ̀ fẹ́ mi ìgbà náà ni mo fẹ́ kẹ́ máa bò mí wìtìwìtì kẹ́ máa bò mí wòtòwòtò kẹ́ máa kó mi jẹ bí Indomie yes o mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ yín so ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ti subscribe bóyá ẹ darapọ̀ mọ́ wa kájọ máa kó jẹ bí Indomie ẹ̀yin náà subscribe kájọ máa kó jẹ bí Indomie ẹ ṣe gbọ̀ngàn gbogbo dúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ ẹ̀yin lólùfẹ́ mi gbẹ́gùn tó wà lẹ́yìn ẹ̀ tó gbéná dání ó bá lọ kọlù gírígírí ajá gbẹ́gùn ṣe lanà nìyẹn o bí ẹkùn ṣe bẹ̀rẹ̀ sí ní jóná nìyẹn kí ló ṣẹlẹ̀ láriwo bá ta lára ọ̀run bá fọhùn bí ènìyàn ẹ̀yin lólùfẹ́ mi ó jẹrẹ ni kò kí ń ṣeré o ó jọ àwàdà ni kò kí ń ṣe àwàdà wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin Ọọ̀ni of Ifẹ̀ wọ́n ní kò ṣẹlẹ̀ rí nínú Ísírẹ́lì ṣe rí i pé ó jọ eré ni kò kí ń ṣe eré kódà ó jọ àwàdà ni kò kí ń ṣe àwàdà ẹ̀yin lólùfẹ́ mi ẹ ti rí rísì tó yẹ pé a gbọ́dọ̀ máa fi share àwọn information báyìí ọgbọ́n wà ń bẹ ẹ̀kọ́ wà ń bẹ everybody máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òun mo ṣe máa ń bẹ̀ yín lólùfẹ́ mi ariwo bá ta lálà bá lù àkùtùkù bá hu bí kan náà àwọn ìránṣẹ́ ọba ó yẹ sáré lọ bá Ọ̀jájá nọ́mbà 2 nìyẹn kábíyèsí ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ń ta o eégún ti ń jóná o kábíyèsí ní abomination ká máa rìn ní Pọ́ọ̀lù wí eégún jóná how come kí ló ṣẹlẹ̀ kí kábíyèsí tó dé ta olórí tóbi ti ń sọ kí ló ń ṣe yín tẹ̀ ń yọ̀ kí ló ń ṣe yín tẹ̀ ń jó kí ló ń dùnnú yín ta lẹ̀ ń celebrate ẹ dá mi lóhùn ta lẹ̀ ń celebrate kí ló ń dùnnú yín níjọ́ tí gbogbo àwọn ti wà láàfin ìjọ wo ni kábíyèsí celebrate èèyàn kan rí nínú àwọn why tó ṣe wá jẹ́ Queen Naomi ẹni tó yẹ kó rọ́ọ̀tì ń jail ẹni tó yẹ kó pẹ́ lẹ́wọ̀n ẹni tó yẹ kó lọ kó má dé mọ́ ẹ wá kójú ẹ wá kéegun ẹ wá ń jó ó pẹ́ kéegun tó jóná ta ló ń celebrate níjọ́ táwọn ti wà láàfin kábíyèsí Ọ̀jájá nọ́mbà 2 kò celebrate àwọn rí white wá ṣe jẹ́ Naomi ẹ̀yin lólùfẹ́ mi ṣẹ́yìn náà ti gbọ́ ẹ ti gbọ́ nǹkan ń ṣẹlẹ̀ láàfin kódà èmi gan ò gbọ́ rí mi ò gbọ́ bẹ́ẹ̀ rí irú ìṣẹ̀lẹ̀ báyìí ò ṣẹlẹ̀ létí mi rí kí n gbọ́ irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ láàfin rí ẹ jọ ṣé ti ìgboyà ní ká pè ní àbí ti àìníbẹ̀rù ló fi lè mú olórí yìí kó ti eégún ẹ jọ kí ló ń gbénu olórí yìí ná kí ló jẹ tẹlẹkùnà tó ń ṣenú kọńdú kí ló ń gbénu ẹ ẹ̀yin lólùfẹ́ mi ẹ rí wípé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin of Ifẹ̀ yìí mo fẹ́ lè sọ wípé ìtàn tí ò ní parẹ́ ni o àbí ká sọ wípé àwọn olórí yìí wọ́n ti mọ àṣírí kábíyèsí kan ni tí wọ́n fi ń hu gbogbo wà tó ń hu ìtọ́ ti wò pé kò kúkú lè ṣe nǹkan kan because ẹ wò bí àwọn olórí ṣe ń da ààfin rú tí ó ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe nínú palace tó kàn fojú kábíyèsí gbolẹ̀ tó kàn fi ìdọ̀tí yí kábíyèsí lára ẹ má gbàgbé wípé
tí àlọ́ bá lọ àbá bọ̀ ìtàn yìí ò ní tán nílé Ifẹ̀ ìtàn yìí ò ní tán nílé Ifẹ̀ kábíyèsí kí lẹ̀ ń dúró ṣe kí lẹ̀ ń dúró wò ẹ take action yìí ẹ jẹ́wọ́ ọmọ ẹ jẹ́wọ́ Ọọ̀ni tẹ́ ẹ jẹ́ ẹ jẹ́wọ́ ọba ilé Ifẹ̀ tẹ́ ẹ jẹ́wọ́ Ọọ̀ni tẹ́ ẹ jẹ́ ẹ sọ̀rọ̀ ká ṣẹ́gun ẹ pàṣẹ kó múlẹ̀ ẹ sọ̀rọ̀ ká ṣẹ́gun abẹ́ ti náṣìírí kan lọ́wọ́ àwọn olórí yìí ni tí kò jẹ́ kẹ́ ẹ lè pàṣẹ kí ló ń ṣẹlẹ̀ kábíyèsí wọ́n kàn ń fojú yín gbolẹ̀ ni wọ́n ń fojú yín gbolẹ̀ ni ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe pé ara lé ló mọ́ lámòdì wèrè làwọn ará tá máa gbé wèrè làwọn ará tá máa gbé àwọn ará lé nìkan ló máa mọ̀ pé ó rẹ̀ díẹ̀ ni àmúdi díẹ̀ ló ń ṣe táwọn ará tá bá rí bó ṣe ń ṣe ó ti ya wèrè ni ó ti ya wèrè owó ẹ bá wa bú so ara lé nìkan ló máa mọ̀ pé àmúdi díẹ̀ ló ń ṣe kábíyèsí ẹ wake up ẹ dìde ẹ jẹ́wọ́ ọba tẹ́ ẹ jẹ́ ọba bá lórí ohun gbogbo ní bá a ṣe gbọ́ nìyẹn ọba bá lórí ohun gbogbo ní ta ló lórí tó máa ta eégún láyà tó bá ti ta eégún láyà ó ti ta ìṣẹ̀ṣe láyà tó bá ti ti eégún ó ti tàpá sí ìṣẹ̀ṣe kí ló dé n tó ń ṣẹlẹ̀ láàfin yóò wá yé mi mọ́ o kábíyèsí àdé ń pariwo láti jọjọ́ yìí à ń pariwo láti jọjọ́ pé àwọn tẹ́ ẹ kó sáàfin ọ̀pọ̀ ohun òye kó máa bá yín gbà fín but kábíyèsí ts náà ẹ ṣe nǹkan kan sí i ṣé ààfin tẹ́ ẹ fẹ́ kí olórí Naomi kó padà wá náà nìyí àmúkáwí tán ẹni olórí ó kúrò láàfin gbogbo èyí tẹ́ ń kó ègèsè olórí tó kúrò láàfin ṣé ẹ ti ń rojú ayé ṣé ẹ̀kọ́ ò ti ń fojú múmu hàn báyìí olórí Mariam la ṣì ń sọ olórí Tóbi ló tún gbé wá àti ẹ̀wọ̀ yìí náà sí olórí wo la mọ̀ ń sìn tó tún máa tún dáwọ́ tiẹ̀ náà wò ẹ dá mi lóhùn ṣódìgbà kábíyèsí ṣódìgbà tó bá lé yín kù láàfin ṣódìgbà tó bá lé yín kù láàfin kẹ́ ẹ tó take action ojú tọ̀ ẹ ní ẹ lójú òtí gbogbo àmà lójú yọ tì tójú bá ti ti ọba Ilé Ifẹ̀ ojú mà ti ti gbogbo àwọn ọba tó kù náà wọ́n ní kú tó ń pojú gbẹ ni òwe ló ń pa fún ni gbogbo ẹyẹ bá tó kú ẹ dìde o tí Ọọ̀ni Ọ̀jájá nọ́mbà 2 tí ò bá lè take action èmi ò mọ nǹkan tó wà ń di ẹ o ẹ̀yin ọba tó kù ẹ dìde o tójú bá ti ti ọba ẹgbẹ́ yín gbogbo yín lójú tì o gbogbo yín lójú tì tójú bá ti ti ọba ẹgbẹ́ yín gbogbo yín lójú tì àbí ká sọ wípé ẹlẹ́dàá Queen Naomi ló ń jà ni àbí ká sọ pé ẹlẹ́dàá Queen Naomi ló ń da pálásì rú ni báwo ni ká ṣe pè torí nígbà táwa gbọ́njú tọ́ba bá húkọ́ gbogbo lè má máa mì ní tọ́ba bá fi ọ̀pẹ́ ìtẹ̀lẹ̀ báyìí píì wàhálà dé ló wá di pé ọ̀pọ̀ wá ní ìmọ̀ ọ̀pọ̀ ò ní rẹ́spẹ̀tì mọ́ àwọn olórí kan jọnu sọ́ba pé ó ṣe wù wọ́n tọ́ba bá ń gorí yín tó bá ń bá yín lájọṣepọ̀ yín ò ní kẹ́ ẹ rọ́bà fín tó bá ń ṣe wọléwọ̀de fún yín yín ò ní kẹ́ ẹ rọ́bà fín yín ò ní kẹ́ ẹ má ṣàpọ́nlé ọba lè wá ń fojú ọba gbolẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin yìí wọ́n ní kò ṣẹlẹ̀ rí èmi náà ò dé gbọ́ rí nínú ìtàn kí olórí tí eégún láyà ó ti ṣẹ̀ṣẹ̀ láyà nìyẹn ó ti rí ṣẹ̀ṣẹ̀ fín kí ló ń gbénu àwọn olórí yìí náà kí ló ń gbénu wọn ṣọ́ ti gbéṣù mi ni ṣọ́ gbéṣì gidi mi ni kí ló dé kábíyèsí ẹ take action o ẹ pawó dàkẹ́ táwo ṣe o ẹ pawó dàkẹ́ táwo ṣe ẹ take action ẹ fọwọ́ líle mú àwọn olórí ẹ fi wọ́n jófin ọba pa lórí ohun gbogbo ni omi yìí náà ni ẹ wí wọ́n ní má fọkọ mi dáná mọ́ ìjọ kan náà nìyẹn máa ń kọ o àsìkò tó tẹ́tẹ́ máa kọ kínní kábíyèsí ẹ kọ́ ó ti tásìkò tẹ́ máa kọ́ náà àwọn olórí ti fojú yín ìwé ìbọn yín fojú yín gbolẹ̀ kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé àwọn ọba kéréje gan-an wọn lè fojú wọn gbolẹ̀ how much more Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá nọ́mbà 2 níbo lè fẹ́ aṣọ yín sí ẹ dúró ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kó má dé jẹ̀dẹ̀ pé bí nǹkan tí mò ń rò òun ló ń ṣẹlẹ̀ yìí o ẹ jọ̀ọ́
tó bá dàbí ẹ̀ṣẹ̀ tó bá dàbí àrífín kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o ẹ foríjì mi o ẹni tó lè fẹ́ mi kíní kan ló sọ sí mi lọ́kàn sí yìí o ṣé kò ń ṣe wípé ọ̀rọ̀ tó bá ń sọ tí àwọn òdù máa ń sọ wípé tó bá fi ẹni tí kò yẹ kán fi jẹ oyè ìlú ò ní rojú ìlú ò ní ráyè bóyá òun ló wá ń ṣẹlẹ̀ yẹ jọ o kábíyèsí ẹ foríjì mi o mi ò torí adé rí fi o mi ò torí adé rí fi o ó kàn sọ sí mi lọ́kàn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí téyìn bàbá wa Ọọ̀ni kí ni yìí kàn dùn mí ní bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yẹn mo ṣe ń gbọ́ wọn fọmíṣọ́ yẹn ó kàn ń ká mi lára ni pé Ọọ̀ni ni irú nǹkan báyìí máa tẹ́ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí i òun ló jẹ́ kí n máa rò pé àbí nǹkan tí mò ń rò ẹ̀ lólùfẹ́ mi èmi ò mọ èrò ọkàn tí yín o èmi ò mọ èrò ọkàn tí yín bó ṣe ń wá sẹ́mi lọ́kàn òun ni mo ṣe ń rò yìí kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ foríjì mi tó bá dàbí àrífín o tó bá dàbí ẹ̀ṣẹ̀ ẹ jọ̀ọ́ ẹ foríjì mi o torí mi ò expect pé ó lè dé level yìí sá kẹ́ ẹ tó take action mi ò expect pé ó lè dé level yìí tẹ́ẹ̀bà dẹ́jẹ̀ ti wá nǹkan ṣe sí i ó máa wọ́ sí jù báyìí lọ torí pé kí ni táwọn olórí tó kù náà bá rí wípé àwọn olórí tó ń ṣe ìwọ̀n mú jẹ àwọn náà máa fọwọ́ pa yín lára o àwọn náà máa tìka bọ̀ yín lójú o àwọn náà máa tìka bọ̀bọ̀ yín di o kódà wọ́n á fi ka ohun imú yín báyìí pé olórí Mariam ṣe ó mú jẹ tóbi náà ti ṣe é sí náà òun náà ti mú tìtẹ̀ náà jẹ ẹ máa rí pé èmi tó máa bọ̀ sí wọ́n máa tìka bọ̀bọ̀ yín dì ní ìmí àtúndé á tìka bọ̀ yín ní gimú wọ́n kàn máa in fact wọ́n kàn máa fi yín gbá bọ́ọ̀lù sí ni tẹ́ẹ̀bà ti take action kábíyèsí ẹ take action wọ́n lọ́ba ba lórí ohun gbogbo ni àṣẹ wà lẹ́nu yín agbára wà lọ́wọ́ yín ẹ láṣẹ ẹnu yín ẹ lu agbára yín ó tó gẹ́ alùbàdà kan kì í dáre ó tó gẹ́ má fọkọ mi dáná mọ́ wọn lọ́jọ́ kan báyìí òun nìyẹn máa ń kọ ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí Oyin Tóbi tó dáná sí eégún bí èmi ṣe wọ́n máa gbé nìyẹn bí mo ṣe máa gbé ni pé Oyin Tóbi ó dáná sí eégún. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Ẹlẹ́yẹlé Global TV amọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all.